tó ẹ kú ojúmọ́ o ẹ̀yin ènìyàn wa a kú bójú ọjọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè Yorùbá àti lórílẹ̀-èdè àgbáyé. A kú pọ̀pọ̀ ṣinṣin òjò yìí, àsìkò òjò yìí yóò tu everybody wa lára lágbára lọ́wọ́ Elédùmarè. Ìbà lọ́wọ́ rẹ ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní, ọba alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba ajípọ̀jọ́ kúdà, ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkan kan, àìkú àìdíbàjẹ́, alásọtẹ́lẹ̀ ohun gbogbo, ọba tó lágbára ju gbogbo nǹkan tí ń jọba lọ, ọba àjíkí, ọba àjígẹ̀, ọba afẹ́nifẹ́re, àjùwàpè, agbénimọ́dẹ́yìn, afúnimọ́ṣèrègún, ọba alógúnlọ́lá, aníyìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbàrà àdúgbò, abọ́wọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn. Ìbà lọ́wọ́ rẹ o Elédùmarè, àkùnjẹ ojú mi ṣe o. Ìbà dáńgbọ́ngbọ́n bàbá kókó, èrò ọkọ̀ àtàpá bàbá lóṣùn, aṣọ mẹ́rìndínlógún báyìí lásọ ṣàpọ̀nà, yémeyéme gbẹ́kín, ọgọgọ rúmọ́rúmọ́, apanimọ̀ àgún olókìkí òru. Ìbà lọ́wọ́ yín àti dímùjẹ èèyàn, ajẹrùnrò, ajẹ̀dọ̀ èèyàn mọ́bì. Ìbà o, ẹ̀yin larúgbó aṣọ mọ́balẹ̀, mo ṣèbà lọ́wọ́ yín lónìí, ẹ má jẹ́ n ṣiṣẹ́ o, ẹ ṣàánú mi, ẹ dúró tì mí, ẹ ràn mí lọ́wọ́. Gbogbo olólùfẹ́ mi káàkiri àgbáyé, ẹ bá ràn wọ́n lọ́wọ́, ẹ dúró tì wọ́n, ẹ má jẹ́ wọn ó ṣìṣe, ẹ má jẹ́ wọn ó ṣílẹ̀ tẹ̀, ẹ má jẹ́ wọn ó tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ̀gún ayé ẹ má jẹ́ ó gún wọn lẹ́sẹ̀, aṣọ àgbà ẹ má jẹ́ wọn ó bá wọn tẹ̀, aṣọ ọ̀kà ènìyàn ẹ má jẹ́ wọn ó tẹ̀, aṣọ ọ̀kà ènìyàn ẹ má jẹ́ wọn ó tẹ̀ o. Tábà wá rẹ́ni tí wọn ó ṣẹ̀, tí wọn ó bẹ̀, tí ò ní gbọ́, Elédùmarè má jẹ́ wọn ó jọ pàdé láéláé, má jẹ́ wọn ó jọ fojú rinjú. Gbogbo kà tí máa dání lẹ́rù nù, má jẹ́ wọn fojú ka àwọn èèyàn mi, má jẹ́ wọn fojú kẹ̀mí náà. Gbogbo àwọn abínú ẹni, àwọn ọ̀kà ènìyàn, àwọn ọlọ́tẹ̀ ènìyàn, Olúwa gbogbo báyìí lọ́wọ́ máa yọ ọjọ́ orí lọ, dákọjá yọjọ́ tá a wá lọ́wọ́. Ilẹ̀ Yorùbá jẹ́ kó gba ìdáhùndèsẹ́. Láàlú ògiri òkú dọ́rẹ̀, èṣù láàlúlá bá ń bá ọ̀fẹ́ bàtà kùjọ́ bàǹbàmù. Ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ń ṣẹ̀jẹ̀, onímẹ̀sùnmí láàárọ̀ yìí ń sùn fún ẹbára ṣẹjẹ́ látọ̀ pa. Èṣù má ṣe ilẹ̀ Yorùbá o, ọ̀tá ilẹ̀ Yorùbá ni ọlọ́ba wa ṣe. Nǹkan ń bọ̀, ire ń bọ̀ nílẹ̀ Yorùbá o, wàláì. Àwọn bàbá wa mọ́nímọ́ní, bàbá wa mọ̀yànmọ̀yàn, wọ́n ní tí alágbẹ̀dẹ tí ń lurin lójú kan, pé alùyè ni yóò padà lù. Tó bá ti débi tí nǹkan bá ti ń di pé ó ti fẹ́ lójú ni máa rí bí ṣe máa rí. Mo kàn fẹ́ bẹ àwọn ọmọ tájọjọ bí wa lótù nílẹ̀ Yorùbá, nílẹ̀ òtù, wípé ẹ jẹ́ ká jọ fi sọ́kàn pé yóò dáa. Ẹ má jà máa rò pé kò ní dáa. Tó bá ti di pé gbogbo ẹ pojúbọ́ báyìí, tí ẹ mọ nǹkan tán pè ní kí nǹkan pojúbọ́, kí nǹkan ó dàrú bí okùn, bí òwú tó lọ́pọ̀ mọ́ra wọn tẹ́ ẹ̀ rójútú ẹ̀ mọ́, ó fẹ́ lójú ni. A wá fi sùúrù, a fi yọ, a fi yanjú ẹ̀. Àwọn àṣírí kan náà ń tú sáwà náà lọ́wọ́ lánàá nígbà tá a parí program àná tán. Ìbà lọ́wọ́ Wọlé Ọ̀gẹ́rẹ́, afọkọyẹrẹ lápò kàtó lápò rebe kò ló bá júbà ilẹ̀ alanu ọ̀kárẹ̀ ọmọdé yìí. Ó ní ti ìsàlẹ̀ láàárọ̀ yìí, ilẹ̀ mọ̀sàgbẹ̀yìn yẹn. Ọ̀rọ̀ tó kìtì bá balẹ̀ sọ nílẹ̀ mọ́ gbọ́ o. Gbogbo tá a bá sọ fún Wọlé lónìí lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá, gbogbo nǹkan tó jẹ́ ire, gbogbo bí tán ti tù nílẹ̀ Yorùbá lónìí, gbogbo bí tán ti bà nílẹ̀ Yorùbá lónìí, dákun jẹ́ ó tù jẹ́ ó bà.
gbogbo tó bá dórí ìrere tí wọ́n bá fi kanlẹ̀ Yorùbá yìí lónìí dákun jẹ́ kí ilẹ̀ Yorùbá ó tẹrí gbà. Ṣùgbọ́n gbogbo tó bá jẹ́ ibi tán fi kan ilẹ̀ Yorùbá lónìí, ilẹ̀ afẹ́ kó tá dànù. Tá a bá wá rí ọmọ tá a fabẹ gbé jáde ní àbá bí lábẹ́ obìnrin tó lóun ọmọ àlè kan lòun ò yí ilẹ̀ Yorùbá lágbòdà ànásẹ́, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọ́rẹ̀ àní ọgbẹ́ mẹ́ka ló. A ti sọ fún wọn látòní, gbogbo ọmọ tán bí lórílẹ̀ ilẹ̀ Yorùbá ti sọ fún wọn látòní, gbogbo ìsàsẹ́ ìdí ni, ìsọmọ bíbí inú ni, obìnrin ní í ṣe ni, ọkùnrin ní í ṣe ni, ọmọdé ní í ṣe ni, àgbàlagbà ni, tó ní sẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá àwọn ọmọ yí lágbòdà àná níṣẹ́ ilẹ̀ atọ́bọ̀ nípìn lónìí sẹ́ àní ọgbẹ́rú ẹni bẹ́ẹ̀ gbé mẹ́ka ló. Bá ti máa sọ fúnlẹ̀ lójoojúmọ́ nù. Ọ̀rọ̀ wa ò lójú, ẹ fọkàn balẹ̀. A ní sinmi lórí kílẹ̀ Yorùbá yóò lè bá gba ìdáǹdè. Kí àwọn kọlọ̀rọ̀ sí ó kọ̀ntínú, èmi ò ní dá yín lẹ́kun àti mọ̀mọ́ ṣe bí sílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n n táwa fi jù yín lọ, tílẹ̀ Yorùbá fi ju ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ, láàmú fi hàn yín. Ẹ̀yin náà ò ní sinmi. Àfi tẹ́ bá já mi lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, tẹ́ tú okùn lọ́rùn wa, tẹ́ já aríbi tí wà rìn. Lẹ́ẹ̀tọ́ gbádùn ayé yín, àwọn ò ní yé sọ. Kí ni mo fẹ́ fàyọ ni pé nígbà tá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Ìjẹ̀ṣà lánàá, ọ̀rọ̀ tá a sọ lánàá lórí ọ̀rọ̀ insecurity, tá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn Fúlàní bí wọ́n ṣe ń gbalẹ̀ káàkiri nílẹ̀ Yorùbá, àṣírí tú sí mi lọ́wọ́, ẹ̀rù sì ń bà mí. Ọlọ́run Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run mo fi búra, ẹ̀rù ń bà èmi tí mo dúró yìí. Nítorí pé àwọn bàbá wa ti fi iná tó rúrù lésùn. Màmá kan pè mí láti UK níjẹta. Màmá yẹn, níbi tẹ́ ẹ bá wà, Ọlọ́run ọba ó jẹ́ ó dáa fún yín. Ẹ máa ra àánú gbà, àwọn ọmọ yín ò ní dààmú o. Àwọn ọmọ yín ò ní dààmú o. Ikú kéré, ikú wọ́n, ikú tóbi kò ní ya ilé yín lágbára lọ́wọ́ Elédùmarè. Àrùn kéré, àrùn tóbi, àrùn ò ní ya ilé yín. Ìyá, gbogbo àdáwọ́lé yín ó yọrí sí rere. Ọ̀rọ̀ tẹ́ sọ lánàá ọ̀rọ̀ ńlá ni o. Ìyá ní èmi ò lọ́mọ ńlé, sì ní ọkọ ńlé, gbogbo apáta ìlú òyìnbó la wà. Ṣùgbọ́n àwọn àǹtí àwọn bọ̀dá àwọn tó jẹ́ bàtàn ìyá, wọ́n wà nílé. Níjẹ́ kọ́kàn àwọn wà ń bẹ̀. Wípé ṣé àwọn tá a bá tẹ̀ pa fẹ́ lọ Nàìjíríà, àwọn tá a lọ dé bá, gbogbo wọn sì ní property síbí. Bó tẹ̀ jẹ́ pé property kékeré ni, ẹ̀mí ló jà jù. Káwá gbọ́ pé lè bàbá èèyàn ò ṣeé wọ̀ mọ́. Ìyá ìbẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé gbogbo ọ̀nà wo la fẹ́ gbé gbà. In fact, ó sú mi, ọlọ́ba ń gbọ́ wàláì. Iléṣà tá à ń sọ̀rọ̀ rẹ̀, nǹkan ti bàjẹ́ Iléṣà kọjá bá a ṣe ń rò ó. Ìta Iléṣà là ń rí. Inú Iléṣà nǹkan ti yán bẹ̀ gan. Fúlàní ti gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Àwọn oríkó táwa ti mọ̀ látijọ́ nígbà tá a wà nílé. Oríkó Ìjẹ̀ṣà tí mi mọ̀ pọ̀. Ṣé pé Ńdó ni mi mọ̀ ní? Àbí Ìfẹ̀wàrà? Àwa sọ̀rọ̀ Ìfẹ̀wàrà fá títí tílẹ̀ fi ṣú lánàá kọ́ tí mo gbà kọ́ ló Ìfẹ̀wàrà ni. Ìlú yẹn population Fúlàní fẹ́ ju population àwọn ọmọ Ìjẹ̀ṣà tó wà ní Ìfẹ̀wàrà lọ. A sì bí olú ọmọ ní Ìfẹ̀wàrà. Mo sọ̀rọ̀ kan mo níjọ́ tí n bá sọ̀rọ̀ àwọn ọmọ ológo. Ìjọ́ náà ẹlòmíì ó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi, ìjọ́ náà yóò sì sunkún. Torí ìbínú Ọlọ́run tá a máa ń pariwo, ọ̀pọ̀lọpọ̀ fúnra ara wa là máa ń fọwọ́ ara wa lọ fà wá. Ṣùgbọ́n àní mọ̀ níbi àwọn wàkiwà kan tá a máa wù, tá a rò pé Ọlọ́run nífẹ̀ẹ́ wa, tá a mọ̀ pé à ń tàpá sófin Ọlọ́run ni. À ń tàpá sófin Ọlọ́run ni.
àbí ọ nínú ìlú kan ṣùgbọ́n o fẹ́ kí wọ́n pa ọ́ ibẹ̀ wọ́n ti bí ọ o ṣùgbọ́n èrò ọkàn rẹ ni pé wọ́n pa ọ́ tán bá rí ọ Ọlọ́run wá kẹ́ ọ ọ̀gàǹgà ọ̀gọ̀ǹgọ̀ nínú ayé ọ̀wá sákò ń bẹ̀ àwọn aráàlú yẹn wọ́n ń kérora ọ̀wá dá wọn lóhùn ọ̀ mọ̀ pé allocation ti ń bẹ ní sàkání rẹ allocation ìlú yẹn ni lọ́lọ́run gbélé wọ nìkan lọ́wọ́ ṣùgbọ́n nítorí pé ó wà self-centered ó fẹ́ káwọn aráàlú yẹn ó rí nǹkan kan látọ̀dọ̀ rẹ wọ́n káwọn ọmọ tiẹ̀ àtìyàwó rẹ ọkọ wọn sẹ́yìn odi ọ̀wọ́n ń wo ìlú yẹn lọ́ọ̀kan pé bá dijọ́ kan wọ́n ó bọ̀ ńbẹ̀ fúnra wọn wọ́n bọ̀ ṣùgbọ́n wọ́n ní allocation yóò pín látòrí rẹ kò sí bó ṣe lè wọ́pọ̀ tó allocation tó lọ gbélé ọ lọ́wọ́ tó jẹ́ kí ìlú rẹ ó fi ilé ẹ̀yẹn inú ìran rẹ náà ni ó parẹ́ sí ọlọ́ba wa fẹ́ ṣe adẹ́mi rẹ padà síbẹ̀ tó bá kú tán ọlì mọ́mọ́ o ṣùgbọ́n ìyá yẹn wà pẹ́lẹ́ bẹ̀rẹ̀ sí í jẹ́ torí pé ọ spreadi tọ́lọ́ ń gbélé ọ lọ́wọ́ ọ̀jọ́ lọ bó ṣe yẹ kó lọ ọ̀pẹ́ allocation yẹn torí ẹ̀ ń tẹ́ bá rí ẹ jẹ́ kí n sọ mí ní allocation fún yín tí ò yé yín lénìí pé Ọlọ́run yìí dédé fún yàn ní ọlà láì ṣe pé wọ́n fi rán wọn sáwọn nǹkan Ọlọ́run ò dá yàn fún lọ́là rí Ọlọ́run ṣe kó 30 billion sí wọn nìkan lọ́wọ́ tó mọ̀ pé ọ̀gọ̀ọ̀rọ̀ yẹn ń bẹ nínú ọ̀ràn rẹ tí wọ́n ì tí ì jẹun ó wá kó 30 billion léwọ́ lọ́wọ́ ó yẹ kí èrò bá ọ wípé owó ìkọjá ìmọ̀sí mi kéèyàn ó ní 1 billion lọ́wọ́ kì í ṣàlókéṣàn tiẹ̀ nìkan ni ó kọjá òye orí rẹ nínú tó yẹ kọ́kọ́ ṣe ni pé bóòlù owó ìbòòlù mo ṣe fẹ́ ṣe èló lọ fẹ́ nánú 1 billion tó fi fayé lẹ̀ tó o bá fi gbogbo ẹ̀kọ́ ilé káàkiri bíi dàrósà mélòó ni wọ́n nìkan fẹ́ sùn bẹ́ẹ̀ in a day ó ti wọ age 40 ó wá rí 30 billion àbọ̀ orí let's say orí 500 million at the age of 40 mo fẹ́ ṣe business mo fẹ́ ra ilé sí Lẹ́kì mo fẹ́ ra ilé sí Ìkòyí ó wá ṣe gbogbo ẹ̀ tán ó wá kú ọba tó máa manage àwọn business tó ṣe wọ́n ti ń yídi wọ́n ti ń mú nǹkan wá òun gbádùn lọ tó bá fẹ́ bọ́ta ó lo káà tó wù ọ́ ṣùgbọ́n àwọn ọ̀ràn rẹ̀ wà ń bẹ̀ tá bá ń bọ́ ẹ má jẹ́ orí mi o torí pé yóò béèrè owó lọ́wọ́ rẹ̀ ìlú lọ fẹ́ fún wọn tí mo ọmọ sá fún wọn allocation àwọn lọ́nà pítọ́dọ̀ yín ṣe mọ́nu ìwọ̀n bá ṣe tẹ́ ẹ ṣe sọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀ríhùn ṣùgbọ́n wọ́n ni wọ́n ti allocation yẹn sí ìwọ ní kinní yẹn kàn tó jẹ́ chairman lẹ́yìn làwọn ọmọ ìta ṣe máa pẹ́ ní bá lówó lọ ní chairman ọ ẹ̀ máa pé chairman ní allocation lè kan náà gbélé wọ lọ́wọ́ kì í ṣe wọ́n lọ ní ìwọ ni ọ̀tún wábíjọ ọmọ méjì lọ ọwọ́ àwọn òdílé rẹ ṣoṣoṣoṣo owó òun pẹ̀lú àwọn wèrè wọn ò mọ̀ ju ká máa jẹ ìwú yẹn lọ ọwọ́ mọ̀ pa allocation wọn ni wọ́n ná allocation wọn ni kọ́mọ̀ fáwọn èèyàn nìkan kọ́kọ́ mọ́ ọmọ wọn kan kó ń bẹ̀ pé ìwọ lọ dá dúró kì í ṣe dandan ni kó dó sábẹ́ òrùlé rẹ ìwọ lọ dá dúró mọ́ sí báyìí ìtàwọn Yíbò ń ṣe lọ́dọ̀ wọn nu tí wọ́n ń ṣe lọ́dọ̀ wọn nu wọn ò lówó tó ìran Yíbò ò lówó tó ìran Yorùbá ṣùgbọ́n wọ́n ń lo owó wọn judiciously sáàrin ara wọn ìgbésí ayé Yíbò dàbí tiwa àwa lèyìn ò ní yóò fẹ́ ní gbogbo Èkó yìí yóò sì mọ wọ slippers káàkiri Yorùbá nù torí pé kò fẹ́ kán pa òun ó sì ti wà ní 67 kò ní lè jẹun tó bá ní ká fún níyàn yóò ní ẹ fún mi yàn ṣe ẹ níyàn tí ò ju bíi 30 naira lọ ni ẹ mọ wo multi-billionaire yóò lọ́wọ́ ìjẹun kì í ṣe pé kì í jẹun ṣùgbọ́n owó ní ìbálẹ́rù àti náà yóò wá máa gọ pamọ́ mi ì fẹ́ lọ sínú description yẹn púpọ̀ jù mo kàn fẹ́ kẹ́ mọ ìtọ́lọ̀ ń gbé sí yín lọ́wọ́ ni mo ń dọ́gbọ́n sọ̀rọ̀ lé lórí ẹ wo ìlú tí wọ́n ń pè ní Ìfẹ̀wàrà ibẹ̀ láti bí bàbá Adébóyè igbó ìlú wọn àwọn Fúlàní ti gbà tán
tẹ́ ẹ bá lọ bẹ̀ wọ́n ní sẹ́ríkì wọ́n ní gbogbo ẹ̀ population ìlú yẹn population àwọn Fúlàní ju tẹ̀yẹn ó ju tàwọn aráàlú lọ nínú ìlú wọn wá ní tá a bá dé Ìpíndó látijọ́ tá a bá lọ Ìpíndó oko wa lè mẹ́mọ́ sí tí ó pé Ọlọ́run àánú mo gbọ́ nǹkan lánàá inú mi dẹ̀ bàjẹ́ tẹ́ ẹ bá dé Ìpíndó lónìí wọ́n ròyìn pé Fúlàní gbogbo bẹ̀yẹn wọ́n ti fẹ́ sọ gbogbo ilẹ̀ wọn di kòtò tán ní Pèrìndó ní Ìfẹ̀wàrà àwọn èèyàn ńláńlá dẹ̀ jáde látara àwọn ìlú yìí wọn ò sì rí náà rí wípé ó yẹ kí àtò àtààbò wà lòlú yẹn àlàáfíà lè wà lónìí kó mọ̀ tí ì sí wàhálà bọ̀ ọjọ́ tí wàhálà yẹn bá bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé bí tọ̀yọ́ ilé náà ṣe bẹ̀rẹ̀ nu bí ti Ìlọrin Àfọ̀njá ṣe bẹ̀rẹ̀ nu wọ́n ti gba àwọn àlejò yìí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ń ṣe tiwọn ní ẹ̀wá náà máa ṣe tiwọn ẹgbẹ́ Yorùbá láì kí èèyàn kan máa ṣe tiẹ̀ káwọn náà máa ṣe tiwọn tẹ́ ẹ bá ti ṣe ẹran kankan náà kẹsà máa dìrà yín lọ́wọ́ ẹ bá jọ máa gbénu ìlú kan náà ẹ bá jọ máa gbádùgbò bí Yorùbá ti rí nu ṣùgbọ́n kíní yẹn kò bá ọwọ́ Yorùbá mu káwọn àmì kankan káwọn máa yẹ àwọn èèyàn tá a bá fún ní ààyè káwọn máa yẹ wọn lọ́wọ́ rẹ wò kò pé ìran Yorùbá ibẹ̀ ni wàhálà yẹn ti wọlé ní Pèrìndó tó di ogun sí wọn ibẹ̀ ni wàhálà ti wọlé lóde Ọ̀yọ́ bẹ́ẹ̀ náà ló wọlé nílùú Ìlọrin tó di wàhálà sí wọn lọ́wọ́ lónìí tí wọn ò rí yanjú irú ẹ̀ ní Pèrìndó bẹ̀rẹ̀ irú ẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ nífẹ̀wàrà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí í wòran tó bẹ̀rẹ̀ sí ní wòran tí wọn ò kákún ìjọ tí wàhálà rẹ̀ bá dé ẹ̀yin ará Ìfẹ̀wàrà mo tún pè yín lẹ́ẹ̀kan sí èèyàn méjì kan pè mí lánàá ọ̀rọ̀ àwọn méjèèjì ò dẹ̀ tà sí ẹnìkan pè mí láti Amẹ́ríkà tó jẹ́ ọmọ Ìfẹ̀wàrà ẹnìkan pè mí láti Ifẹ̀ tí bàbá tiẹ̀ lóko sí Ìfẹ̀wàrà àwọn méjèèjì wá sọ the same thing kámọ̀ wá sọ àwọn tí ń sọ̀rọ̀ Ìfẹ̀wàrà tó kọ́ gbogbo abẹ kọjá àdẹ̀dákẹ́ àwòrán ẹ jẹ́ kí fídíò kan bàbá Adébóyè lára ní Redeem bàbá Adébóyè tẹ́ ń wò yẹn bàbá Enoch Adébóyè ìlú Ìfẹ̀wàrà bàbá ti wá ibẹ̀ wọn ti bí wọn ìlú wọn là ń sọ̀rọ̀ rẹ̀ yìí o ṣáyé ẹ̀yin tí ń rí nǹkan tí mo ń sọ pẹ̀lú ọ̀rọ̀ allocation ẹ̀yin mú ilẹ̀ Ẹ̀gbá bílẹ̀ Ìjẹ̀bú ni lọ́nà rẹ̀ mọ́ bí ẹ̀sọ́ dìlú tuntun ṣùgbọ́n igbó yín wà ń bẹ̀ táwọn àwọn ìrankíran tí wọ́n fẹ́ jogún ọbẹ̀ mọ́ yín lọ́wọ́ wọ́n ti ń gbìnà yá gbogbo inú igbó yín ẹ̀dẹ̀ dákẹ́ síbẹ̀ yẹn ń wòran bàbá ẹ ti gbàgbé pé àwọn ọmọ yín lọ́la wọ́n lè má dó síbi tẹ́ ẹ wá ń tó jẹ́ pé ibi tán ti bí yín ni mi ò padà sí nínú wọn ó lè má jà àwọn ọmọ tẹ́ ẹ bí sí ó lè jára ọmọdọ́mọ yín ni ó padà lọ́bẹ̀ kí lẹ fẹ́ kójú wọn máa rí ṣé kó máa pàtàn fún wọn pé ní ààyè yìí ń gbà kan bàbá yín lónìí ṣùgbọ́n lè ní àwọn alágbájá ló gbà á wọ́n wá mú kòtò wọ́n wá sọ ìlú yín di ìlú kòtò tí wọ́n ti ń gbẹ́ nǹkan lónìí bàbá kan pè mí lánàá máa kan pè mí lánàá ó ní ìlú yẹn ó láwọn ò mọ̀ pé ìtàn pè ní kùsà nìyẹn wọ́n ní àwọn tí ń wa kùsà wọ́n láti kékeré làwọn tí máa ń gbọ́rọ̀ yẹn wọ́n ní àwọn tí ń wa kùsà àwọn tí ń wa kùsà níbi àwọn ò mọ̀ pé kùsà tí wọ́n ní wọ́n wà góòdì náà ń wà nínú ilẹ̀ bàbá ẹ lo ipò pé ẹ wà láyé lẹ́nìí Ọlọ́run ṣeun àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ wà lórí òkè pẹ̀ láàárọ̀ yìí ẹ mọ̀ mi láàárọ̀ yìí lẹ́nìí tílẹ̀ sùn yìí tílẹ̀ mọ́ lọ yìí ẹ jata èní 29 June 2025 ẹ jata afẹ́kẹ́ ṣègbésẹ̀
ẹ̀yin ọmọ ìlú ẹ pera yín jọ ẹ má dóde jọba possibility wa kí ìjọba máa rí nǹkan jẹ nínú tán ṣeun ana ní gold in Iléṣà gọ́ọ̀mẹ̀ntì ò ṣiṣẹ́ lórí rẹ̀ bí ó ṣe jẹ́ wúlò fún ọmọ faraàlú àwọn èèyàn ni wọ́n ń jí wà láti ọdún tá a ti gbọ́njúmọ̀ ìyà sì ń jẹ àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀ṣun lójoojúmọ́ ẹ̀kọ́nọ́mì ìpínlẹ̀ Ọ̀ṣun kò bójúmu IGR Ọ̀ṣun ló lòjù kò tó ti local government míì lẹ́kọ̀ọ́ ẹ̀dẹ̀ ní resources federal government ò lè yọ̀ǹda ẹ̀dẹ̀ yọ̀ǹda táwọn sanfara fún wọn wọ́n wà fúnra wọn ẹ filẹ̀ fún Sanfara kí Sanfara state ó mọ fi tiẹ̀ sówó ṣùgbọ́n tọ̀sùn ìjọba dé mọ́lẹ̀ àwọn kan ló ń jí wà lẹ́yìn. bàbá yín náà Adébóyè ìdí tọ́lọ́run fi gbé yín ga kì í ṣètò orí rìdíìmù nítorí ìpè ìfẹ̀wàrà ni ṣùgbọ́n èyí lè mọ̀ torí pé kì í ṣe gbogbo èèyàn tọ́lọ́run bá gbé ga ní mọ̀ dí tọ́lọ́run fi gbóhùn ga ipò tẹ́ wà yẹn lè máa yin Ọlọ́run lójoojúmọ́ kí ni Ọlọ́run máa dùn sí yín kó sì máa bàjẹ́ lápá kan nítorí pé iṣẹ́ tó rán yín ẹ̀ tí ì jẹ tán iṣẹ́ tó rán yín ẹ̀ tí ì jẹ tán kò sí ìlú kan kò sí ìran kan kò sí èdè kan tọ́lọ́run ò ní gbé wòlíì wọn jáde fún wọn ìlú yín ni ẹ kọ́kọ́ lọ ṣe wòlíì fún náà iṣẹ́ tọ́lọ́run rán yín sí Ìfẹ̀wàrà ni ò tí ì jẹ́ kú thank God pé wà lórílẹ̀ òkè ìpẹ̀lẹ́ ní ẹ lọ jẹ́ iṣẹ́ Ìfẹ̀wàrà tẹ́ bá fẹ́ kí iṣẹ́ yín ó pé wájú Ọlọ́run iṣẹ́ Ìfẹ̀wàrà yìí ẹ lọ jẹ́ tẹ́ ẹ bá jẹ́ wàláhì tàláhì èmi ò sọ pé Ọlọ́run ó daṣẹ́ yín nù o ṣùgbọ́n iṣẹ́ yín ò tí ì pé gbogbo òdìrẹ́ ẹgbẹ́ yín níwájú Ọlọ́run kò pé àfi tẹ́ bá jẹ́ iṣẹ́ Ìfẹ̀wàrà ẹ tètè kẹ́ lọ jẹ́ ìlú ń gbọ́dọ̀ gba ètò ó gbọ́dọ̀ gba ìdáhùndè táwọn ará Iléṣà nù yẹn lọ báyẹn ilé tí mo wá ń bá bọ̀ fọ́nrán kan tẹ̀ mí lọ́wọ́ tí mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ bá mi wò ẹ bá mi wò yóò tẹ̀lé fídíò yìí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́rí bó ṣe rí mo mọ̀ pé tí bá ti ń dé lẹ́fù yìí ọ̀rọ̀ ìlú yóò padà níyanjú mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí fídíò yìí go viral mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin ènìyàn mi ẹ jẹ́ orin jẹ̀nà ó ní ìdíje kí n sọ bẹ́ẹ̀ àṣírí kan tó mi lọ́wọ́ tí màá fi hàn lórí kíní ẹ jẹ́ kékeré ẹ jẹ́ go viral mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ó nídìí nínú àwọn òyìnbó tí wọ́n ṣagbẹ́tẹ̀rù orílẹ̀-èdè Nàìjíríà àwọn òyìnbó tí wọ́n ṣiṣẹ́ àwọn colonial master ìkan nínú wọn mo fẹ́ mú fídíò bí títí sọ̀rọ̀ wá ẹ̀ẹ́rì nísìn ó sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe sarúmọjẹ tí ń dààmú Nàìjíríà ìdòní láti 1959 gbogbo bọ́n ṣe tòmẹ́tà àwọn Awólọ́wọ̀ àti Zik gbogbo ẹ̀lẹ́gbọ̀ọ́ tán fi gbé oríyìn fáwọn mọ́là àwọn Fúlàní gbogbo ẹ̀lẹ́ máa rí sìn ìyà tí ń jẹ wá lórílẹ̀‐èdè òdèdè máa jẹ wá iṣẹ́ British ni tá a bá ń sọ gbogbo àwọn èèyàn nígbàgbọ́ àdé British ni ìkà tó da orílẹ̀‐èdè irú débi tó dàdú dé yìí àá ṣàfihàn rẹ̀ ó bá wù wọ́n kí wọ́n deny ẹni tá a fẹ́ sọ yìí tó bá wù wọ́n kí wọ́n deny ẹ̀ mo mọ̀ pé ní ọkàn òdodo jáde ẹnìkan nínú wọn ò ronú pé wàdà ní àwọn tọ́jọ́ jẹ́ òbílẹ̀jẹ́ ògbélẹ̀gbídà àwọn ògbélẹ̀gbídà ẹ̀dá tí wọ́n gbé fèkì ìrìn àjò lé Yorùbá lọ́wọ́ tó ní ká máa tọ́ lọ ẹ̀ẹ́rì lágbára lọ́wọ́ Ọlọ́run ọba tó ẹ máa bá wa ká lọ. All right, guys, take a good look at this video. You see, the British must apologize to Nigeria. This video I'm about to show you now exposes how Britain is the main reason why Nigeria is like this today. Okay? Now, I want you to watch the video of former British colonial officer, Harold Smith, as he confesses the evil they did to Nigeria and how
it has kept Nigeria to this point up to today. The evil they did since in the 50s and 60s and up till now, Nigeria is still suffering from it. Now watch the video for yourself, and after watching it, make sure you share the video so that other Africans will see, or Nigerians both within and diaspora will see and know exactly what we are struggling with. So I would allow you guys to watch the video for yourself carefully to the end and share the video. The British government rigged the first and most important election in the history of Nigeria in 1959 in favor of the North. Am I correct? Yes. How long were you in Nigeria for? From 1955 to 1960. I was a Labour officer, a senior civil servant. Okay. I only intended to stay in Lagos initially for 2 tours of duty. Although, because of this conflict with the elections, there were difficulties. Actually, government wouldn't let me leave the civil service. They were determined that I should stay in the civil service after my 2 tours. And I was offered very considerable incentives, including a knighthood, to stay and work for government. Primarily this was because I had access to state secrets. I learned, and the Governor-General himself confirmed this to me, that the elections were rigged, contrived. The intention was that the North should rule Nigeria. Even in '56, the Northern leaders were very proud and were saying, if they couldn't run Nigeria, never mind elections, they might not join Nigeria, they might leave. And we all thought, well, how would they survive? There were no industries, there's not a great deal of agriculture, some groundnuts in the north. This wasn't very practical at all. And then it was, the Governor-General seemed to be thinking that the North couldn't, even if it won an election, rule Nigeria by itself. The South wouldn't stand for that. So there had to be a partner, either the Igbos in the east or the Yoruba in the west, to team up with the North. What he didn't want was for the 2 southern parties, the Igbo and the Yoruba, to team up to form the government, because he believed the North wouldn't tolerate that and talked about leaving the Federation. So as I learned, in a small way at first, but very rapidly I learned about the election fixing, and as I say, this was confirmed to me by the Governor-General. He actually said that he wanted me to know the truth because he wanted me to know how much trouble I was in. You mentioned statistics, you were collecting figures. Is that for labor and unemployed people only, or general? Primarily, but obviously my interest was in the population of Nigeria. Yes, and Awolowo, the Yoruba leader of the action group, yep, and Chief Enaharo, they too, other people were saying, where are all these millions of people in the north? Where are they? We're going up there to campaign. We want to know, And you see all these, thousands of miles of not very developed countryside, and the northerners are claiming that their voting registration figures are larger than in the south, larger, far more people up there. Well, actually, if you went through the Igbo land, Enugu and that, you saw lots and lots of people. If you went to Ibadan, again, Ibadan's teeming with millions of people. But we didn't actually see many northerners, and obviously not many northerners at that time came to Lagos. So this did arouse suspicion. Now, what does this mean for Africa's most populous nation? If the foundation of Nigeria's democracy was deliberately corrupted, can we still call what followed a legitimate system? Have we been building a nation on a lie told before we ever had the chance to speak for ourselves? Smith's confession goes further.
He claims the election was rigged specifically to favor the North, not out of justice or merit, but out of strategic colonial design. The idea wasn't to create balance, it was to preserve control. By propping up one region, the British ensured dependency, division, and internal conflict. They did do a deal with Zik, Dr. Azikiwe, Okay. from the East. Dr. Azikiwe, there was this big problem in Nigeria. It's the same big problem in America and in Britain. How do you get funds to fight elections? The candidates in Nigeria had no money, but they did have marketing boards, which were a kind of semi-nationalized industry. And they borrowed money from the marketing boards. But there was a suspicion that Dr. Azikiwe, who has formed his own bank, the African Continental Bank, was actually bankrupt. But he was borrowing very large sums of money from the marketing boards and not necessarily repaying the loans. We knew this. We had a great secret service. All the politicians' phones were tapped. All the politicians' mail was opened. Everything that any major politician did in Nigeria, we knew in hours. We watched. We knew all that was going on. Are you saying, in essence, that Dr. Azikiwe took money? He was blackmailed by the British to do our bidding. We told Dr. Azikiwe that he could go to prison if an inquiry was carried out into his bank and his financial circumstances. However, we would not want to be vindictive if Dr. Azikiwe was cooperative in helping forward the plans that we had made in the best interests of Nigeria. Dr. Azikiwe had nothing in common with the northern politicians. He loathed the northern politicians. But Dr. Azikiwe went north and did as he was told. And what he was promised was this. The real power, effective power, would be in the hands of the northern emirs. However, it would look great if the president was Dr. Azikiwe and he was given a field marshal's uniform and an admiral's uniform. He asked, please, could he have a row of medals? But they said, well, no, that was a bit difficult, to get the medals. So when the ambassadors started arriving, he was known to be asking people from foreign countries, perhaps they had a medal for his uniform. We thought this was terrible, but it was said that this happened. He was very vain. And for a time, he functioned as first the Governor-General, and then when Nigeria became a republic, as the president. But he had no power. And when he did try to tell the army, he said, I'm the field marshal, the army has got to do with this. They said, hey, you're just a ceremonial figure. You have no power. The Prime Minister, Balewa, gives us our orders. So there was a feeling then that there was going to be trouble. And then it was because the Awolowo and the Action Group had become the official opposition. What we British wondered, how could they win another election without the British counting the votes? There could not be another proper run election without us there. We knew what we were doing. We were just helping things along. We were doing what the British do, favouring our friends and looking after our own and repaying favours. We don't call that corruption. Right. Ṣé ẹ ti gbọ́ ìtàlákùnrin yẹn wí? Ṣé ẹ ti gbọ́?
afẹ́kẹ́ gbọ́ náà ni ẹ ti gbọ́ ogun tó sọ mo fẹ́ kí gbogbo yín lọ fi sọ́kàn wípé ìlú tá a wà nù rẹ̀ téèyàn ọba wa bẹ́yìn ó ṣe bọ́ bí ó ṣe máa rí lọ́nu láàfin ké sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri tìbútòrò tó fi mọ́ pírẹsidẹ́ǹtì wa Bọ́lá Ahmed Tinubu èèyàn ò lè rí irọ́ sọdòótọ́ kò pọ́síbù. lórí Àyìnlá Ọmọwúrà kan ni ó ní kí irọ́ tó dòótọ́ ó ní yóò pẹ́ èèyàn tí ẹ lè rí sọdòótọ́ èèyàn lè rí sọdòótọ́ YouTube ò nígbà ká play Àyìnlá Ọmọwúrà yẹn nígbà play bẹ̀ kẹ́ gbọ́ bóyá jẹ́ remind yín ẹ lọ máa rò lórí ibi tẹ́ ẹ bá wà bàbá orí oorun lẹ́wà ní orí ìnàró lẹ́wà bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ lọ máa rò ó irọ́ ò ṣe sọdòótọ́ wàláì bó pẹ́ títí ojú gbogbo wọn padà já àyàfi káàbọ̀ lóko ẹrú tí àwọn òyìnbó Gẹ̀ẹ́sì tí wọ́n ti wá sí. èmi ò ní sọ jù máa lọ gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá tẹ́ ẹ rò pé níjọ́ kan Nàìjíríà padà nítumọ̀ ẹ̀ ń tanra yín ni nígbà téèyàn yín àgbàdo sẹ́yìn ìgbà ni ẹ mọ̀ pé yẹn ń waste àkókò ẹ wo àkókò àwọn èèyàn tó ti waste lórílẹ̀‐èdè yìí láti 1960 torí ẹ̀ àwa tá a rí lénìí tá a dàbí mọ̀mú lójú yín níjọ́ kan ẹ̀ jókòó ń kọ̀rọ̀ ibìkan ẹ̀ jẹ̀ máa sunkún wípé àṣebọ̀rọ̀ yìí ṣe rírè torí àmọ́ nǹkan tá a rí yóò kaná ẹ̀ lè tún ṣe kó fi nítumọ̀ kó fi dá bí ó ti rí nìyẹn bí ó ti rí nu báwo lèmi ó ṣe máa tọ́tí owó tí n bá pa lórí ọtí ìwọ tó wọ lọ́wọ́ fọ́ tí kí n kọjá mi wá sọ́dọ̀ rẹ pé tí n bá gbé ọtí wá sórí ilẹ̀ rẹ ọ́ pa mí ni pẹ̀lú sẹ̀ríà ṣùgbọ́n tó wọ tí n bá délẹ̀ tán ọ fẹ́ gba alájẹ́ shares nínú ẹ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ dòótọ́ ni nígbà tí yẹn ń gbìyànjú àti sọ̀rọ̀ dòótọ́ ni kò dáa bàbá torí ẹ̀ la ṣe ń bá àwọn ọmọ ìyá wa sọ̀rọ̀ tá à ń bá yín sọ lónìí tẹ́ kọ tí ọgbọ́n ìwọ òró ní ta ẹrọnú àwọn ọmọ yín wọ́n lè má rí ta bẹ́ẹ̀ yín ṣe ń ta yìí n tó ń dun àwa nìyẹn tá a fẹ́ ń pariwo lójoojúmọ́ wípé Yorùbá nation ní kẹ́ ẹ̀ embrace àwọn ọmọ yín ò lè má rí ta ifo kẹ́ ẹ fà lé wọn lọ́wọ́ wọn lè má rí ta bẹ́ẹ̀ yín ṣe ta torí ẹ̀ la fi ní kẹ́ ẹ jà fọ́la àwọn ọmọ yín lénìí ẹ já ẹ dìde ẹ já ṣùgbọ́n ara wa ká fi bọ́ kúrò lóko ẹrú tí British ti wá sí èmi ò ní sọ jù báyìí lọ kọ́lọ́run Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run kó gbalẹ̀ Yorùbá fún wa pẹ̀lú ìrọ̀rùn kọ́lọ́run gbà fún wa kó jẹ́ kí ire wa tó wa lọ́wọ́ kó jẹ́ kọ́nà wa ó là má jà dààmú tí kìíní yóò fi bọ́ sí pẹ̀lú ìrọ̀rùn má jà sẹ̀mínú abẹ́ ọ ni má jẹ́ kí ìran Yorùbá má jẹ́ wọn ó pẹ̀dín gbogbo bí kíbi tó ta kókó ní ọ̀rọ̀ wa Ọlọ́run máa bá wa tú láti wákàtí yìí lọ gbogbo bí kíbi gbogbo bí táwọn àáfàá bá sọ sí gbogbo bí táwọn wòlíì bá sọ sí gbogbo bí táwọn àwọn oníṣẹ̀ṣe bá sọ sí bẹ́ẹ̀ ni ọjọ́ orí torí mo mọ̀ pé kíní ti kàn ó ti kàn báyìí o gbogbo ohun tẹ́ ẹ bá nílé ayé yín láti fi ṣèdáǹdè fúnlẹ̀ Yorùbá ní kẹ́ ẹ lò ẹ bẹ̀rẹ̀ sí ní ìlú báyìí mo mọ̀ pé ńjọ́ kan yóò dẹwà fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ayé òun ọ̀run bẹ́ẹ̀ ni ó rí àṣẹ ń tẹ̀dùmọ̀rè.